Orúkọ tiẹ̀? Azeez Mr. Ó tó ọmọ ọdún mélòó? 26. Ọmọ ìlú wo ni ẹ́? Abẹ́òkúta. Kí ló wá gbé ẹ débí? Olè ló gbé mi débí báyìí. Iṣẹ́ kí ló ń ṣe? Mo níṣẹ́ ọwọ́ tí mo kọ́. Irú iṣẹ́ wo? Aluminium ṣe kí mo kọ́. Ìgbà wo lo wá bẹ̀rẹ̀ olè jíjà? Mo yọ bẹ̀rẹ̀ olè jíjà ní last 2 years. Last 2 years. Kí ló dé? Torí pé kò sí àti ìgbà tí bàbá mi ti kú ni mo ti rí ẹni tọ́jú mi. Ìgbà tó dẹ̀ bí mi lọ́mọ, òun náà ó kàn ń já gbogbo ẹ̀mọ́ ara wọn ni. Mo tún nábúrò mi jù lẹ́yìn torí ẹ̀yìn ni ọkọ tó wáyé ìyá mi fẹ́ yẹn, òun ní jẹ́ kí ìyá mi rí tí èmi nìkan fi ń dá tọ́jú ra mi. Mo kúrò ńbẹ̀, mo lọ sóṣòdì. Mo lọ sọ́dọ̀ grandma mi. Àti grandma yẹn kú, kò sí anybody tí mo wá lè wà pẹ̀lú mọ́ tí mo fojú jọ mọ́. Mo ṣáà wà lọ́ndà bí tó ṣòdì. Mo máa bá wọn ṣiṣẹ́ kólẹ̀kólẹ̀ máa gbálẹ̀. Tó bá ti dalẹ́ rẹ̀ máa sún sínú mọ́tò lọ́ndà bí tó ṣòdì. But ìgbà táwọn passport ó bẹ̀rẹ̀ iṣẹ́ ti ìkọ́ rédì yẹn. Ibẹ̀ lọ ti rédì mi tọ́ mú mi lọ sí ẹ̀wọ̀n láì tí ì ṣe kankan. Mo lọ ṣe 1 month. Ìgbà tí màá dé, mo gbà. Ìgbà tí mo ò jalè tí mo ò ṣe kankan. Ni mo lọ ṣe 1 month yìí ni mo wá wò pé ikú máa jalè ọ̀hún náà. Ikú mọ̀ pé mo fi máa ń já fóònù gbà. Lẹ́wọ̀n yẹn, ṣé o pàdé èèyàn kankan tó kọ́ ẹ níṣẹ́ olè? Ìpàdé àwọn kan bọ̀ àwọn tájọ máa ń sọ̀rọ̀ pé ìwọ ọmọ ẹrú tó ṣe nǹkan tó wá ṣẹ̀wọ̀n sàárà. Nǹkan tó sún mi débẹ̀ nìyẹn. O ti wá jí tó fóònù mélòó rí? Mi tí lọ fún ara mi. Káṣá níbi fóònù 6 O máa ń ni jágbà. máa ń jágbà. Kí ló fi máa ń gbà? Náà ni. Àkín fi bí kò máa tẹ fóònù lọ́nu mọ́tò ni. Kò ṣe pé à ń gbà bí kí mọ́tò máa lọ bóyá ní odò ọ̀pọ̀ sí. Tọ́wọ́ àwọn tó ń tẹ fóònù kan máa jágbà. Sálọ kọ́ wọn tó bọ́lẹ̀. Wọ́n máa ti lọ ti wà. O lè máa ń tà wọ́n. Bó bá ṣe kírèdì sí náà máa ń tà. Kí ló wá máa ń fowó ẹ̀ ṣe? Mo máa fi maintain ara mi tọ́jú ra mi. Raṣọ jẹun náà. O sí nínú ẹgbẹ́. Mi sì ní ẹgbẹ́ kankan. Màmá rẹ ṣé o wá máa ń sẹ́ǹdì owó sí wọn lẹ́yìn tó bẹ̀rẹ̀ ṣé olè? Mi kì í sẹ́ǹdì owó sí Àwọn àbúrò ẹ̀ ń kọ́? Torí ìyá mi gan kò nífẹ̀ẹ́ sí nǹkan tí mo ṣe torí owó tí máa fún kò kí ń gbà. Tó bá fẹ́ fún wọn lówó? Kò kí ń gbà. Mọ́mì ẹ mọ̀ pé ò ń jalè? Mo máa parọ́ fún wọn. Kí ló máa ń sọ pé ò ń ṣe? Mo máa sọ fún wọn pé mo bá yán mọ́tò ṣiṣẹ́. Ṣé wọ́n á ń fura nínú ṣe kí n gbowó yẹn lọ́wọ́ ẹ̀? Ìyẹn ni òye mi. Àwọn àbúrò ẹ̀ ń kọ́? Wọ́n wà lọ́dọ̀ mọ́ ẹ̀. Ṣé mọ́mì ẹ ti wá mọ̀ pé wà ń bíra? Àǹtí mi. Ọjọ́ tẹ wá sẹ́dẹ̀, ta ló gbé ẹ wá sẹ́dẹ̀? Ọ̀bọ kan tó mọ̀ pé a máa ń já fún ìgbà ló invite wá sẹ́dẹ̀ èmi àti ọ̀rẹ́ mi yìí. Ṣé ìwọ àti ọ̀rẹ́ ẹ ti mọra yín tẹ́lẹ̀ ní? Inú ghetto yẹn náà láti mọra, ibẹ̀ náà láti mọ èyí tó invite wá náà. Inú ibẹ̀ náà láti mọra ní Mushin. Kí lẹ wá fi wọlé ní Ẹ̀dẹ́ lọ́jọ́ tẹ wọ ní ọ̀sẹ̀ yẹn? Àmì kankan wọlé àfò fẹ́ǹsì wọ inú compound wọn àtàlẹ̀ wọn inú compound wọn. Ọ̀rẹ́ yìí tó invite wá yẹn ìyẹn ló máa ń fi ẹsẹ̀ jálẹ̀kùn yàrá àwọn ọ̀rẹ́ mi yìí. Òun máa wà níta pátápátá. Èmi máa dó lẹ́nu ọ̀nà yàrá àwọn méjì yòókù ló máa wọlé náà máa lọ pa. Kí lẹ wá gbà lọ́jọ́ yẹn? Fóònù àgbà ọwọ́ àwọn tó wọlé yẹn náà dẹ̀ nínú gbà. So ìgbà tí àwọn ọlọ́pàá dé? Ìṣẹ́ àwọn ọlọ́pàá náà ni ọlẹ́ àmì ìgbà tí àwọn student yẹn ní pé àwa táwa attack wọn àmú wọn dání ju igi lọ nìkan ni wọ́n kọ́ speak ó kọ́ pariwo. Bàtí ó dẹ̀ ti dariwo tó ti dariwo ńlá gan. Ìbò àtúkà anybody ọ̀tọ̀ọ̀tọ̀ àti ibi tá a mọ̀ anybody lọ fi mú ọ̀rẹ́ mi yìí. Ọ wá sí kò wá mú ènìyàn. Nígbà tó ń mú ọ̀rẹ́ ẹ̀ wá sí bọ̀ ibo lọ́dún wà báyìí? Àmọ́ ibi tó wà. Àwọn yòókù tẹ̀ tó jọ wá ń kọ́? Àwọn méjì náà ni àwọn méjì làwọn tó wà. Kí lorúkọ ìkejì? Gabriel. Ọmọ bo ni ọdún? Sọmọ Ọmọ ìlú wo lọ́dún? Ọmọ Ìbàdàn ni. Gabriel ńkọ́? Àmì ìmọ̀ ẹgbẹ́.
ghetto lẹ́hìn lẹ́jọ́ ń gbé. bẹ́ẹ̀ ni ghetto ni gbogbo àti pàdé ra wa ṣe pé ẹnìkan mọ ibi tẹ́lẹ̀ kan. ṣé mọ́mí ẹ wá mọ̀ pé ó ti débí? mọ́ ìmọ̀ tí nǹkan mọ́ wọn. kí ló wá fẹ́ kíjọba ṣe fún ẹ báyìí? ìṣàánú mi ni bóyá pé mo fẹ́ kí ìjọba ṣàánú mi kọ́ sára ojú àánú wò mí ní bá bọ́ ní ilé yìí mi ò ṣe rẹ́ mi láyé mi. ìwọ ń kọ́ kí ló fẹ́ kíjọba ṣe fún ẹ? ìjọba ṣàánú wa náà ni bá ti jáde àmì ṣe bẹ́ẹ̀ máa wá ṣẹ́ṣe. Sisi ibo lọmọ ẹ wà báyìí? ó wà lọ́dọ̀ mọ́mì. lọ́dọ̀ mọ́mí ibo ni mọ́mí ẹ wà? ó wà lẹ́dẹ̀. so wọ́n mọ̀ kan ti mú ẹ báyìí? wọn ò mọ̀ wọn ò dẹ̀ pé ẹ́? ìfẹ́ kọ́ mọ̀. kò fẹ́ kán mọ̀ wọ́n ní àìsàn kan lára. tó fi fẹ́ kán mọ̀.